Africa Content TV. bó bá ti fẹ́ ṣe bó ṣe gbà ní kó yá ṣe o bó bá jáyé ló fẹ́ jẹ bó ṣe gbà ní kó yá ṣe o bójọ́ mọ ṣá ló fẹ́ ṣe bó ṣe gbà ní kó yá ṣe o ẹjọ́ bẹ́yìn olówó sóyóyò kó gbé búlákẹ́ bóni gbogbo tó bá ti fẹ́ ṣe bó ṣe gbà ní kó yá ṣe o akékaka ọjọ́ náà rèé tó dàbí àná ó tún wá jọ bí àlá níbi tá a fojú sí tó ti jojú wa kí n tó wá pàdé Paso làwọn kan wá sọ pé Jíbọ́lá ò ní gbọ́ Alábí ò ní gbọ́ o láti bá mi kọrin torí mi ò kọ́ Paso ṣùgbọ́n pẹ̀lú yàlẹ́nu bàbá ni ní ọ̀la bàbá mi ra o bàbá Ọpẹ́yẹmí ó gbà mí tọwọ́ tẹsẹ̀ ló sọkún fa Godfather tá a ṣe láti ìgbà yẹn títí dé ní sáfẹ́jọ́ ti jáde ẹ̀ lókè o ọmọ láti ìgbà yẹn títí dé ní àmàmà ní sáfẹ́jọ́ ti jáde ẹ̀ lókè o Ṣèyí lábúlé àdó máa gbọ́ mi Ṣèyí lábúlé àdó ọmọ erin jogún ọláẹ̀kìjẹ yìí èèyàn títà máma Ṣèyí láti ìgbà yẹn títí dé ní sáfẹ́jọ́ ti jáde ẹ̀ lókè ọ̀gá wa Jíbọ́lá àwa mọ̀ kó dáńgájí Alábí tẹ́lẹ̀ kò rújú rárá kò dẹ̀ ní rújú ẹni tó mọ̀nà ò ṣe bára jó ẹni tó mọ̀nà ló yẹ ká tẹ̀lé láti tẹ̀lé Jíbọ́lá o. ó yá sáfẹ́jọ́ àmàmà páyínkó àmàmà akékaka lójú ọlọ́rọ̀ òun alágò méjì sáfẹ́jọ́ àmàmà páyínkó àmàmà ó máṣe lórí beat láì ṣe mathematics ọlọ́nsọ wádìí mọ́ kò má rà mọ́ bá wa master àwa gbọ́n má ṣe mastering tá a bá parí mixing ìyẹn nínú studio náà fi ń pè wá ní ọ̀gá. ọ̀kan lọ́mọ ṣínà ọ̀gá o aláṣẹ ìbírẹ̀sì ìsáìjọ ọ̀gá Alábí Pasuma ọ̀gá o ìjọba fẹ́ mú dùn ẹ̀yin tèmi lọ́jọ́ èní o Alájí Karùbé kálọ́màwé àpàdé l'Amẹ́ríkà o èèyàn tí o mọ̀ ní o ṣe sátẹ̀lé o Alájí Karùbé kálọ́màwé welcome dance re Alájí Karùbé ìyẹn àlọ́màwé Aláàfin ọ̀gálá ìjọba mẹ́múdù ló náwó lọ́wọ́ èèyàn sáfẹ́jọ́ mẹ́múdù àfi èèyàn sàfẹ́kọ́dé ìjọba mẹ́múdù o Alájí Karùbé ọpẹ́ ló yẹ ká dá ẹ jẹ́ àdúpẹ́ fọlọ́ lókè sáfẹ́jọ́ o ìgbà sálẹ̀ dání láyé ọmọ ìgbà sálẹ̀ dání láyé ẹnìkan olólé ayé gbó ìgbà tèmi ẹ má gbé sáfẹ́jọ́ kò kọjá mi Àpókábírù tó ń gbọ́ o ẹjọ́ àwílò bọ́gà gọ́ńkọ́ èèyàn máma ní Àpókábírù sórí Alájí Karùbé alówà gangan tó ṣe welcome dance lé ní ẹjọ́ àjọpàdé l'Amẹ́ríkà Karùbé àtúnjọ ń bẹ ní Nàìjíríà sáfẹ́jọ́ o. Omele Samson ọ̀gá. Karùbé ó ní arúgbó ara kò sí ń ta lè fi ṣe bàbá ṣe mí lóògùn ayọ̀. Arúgbó ara kò sí ń ta lè fi ṣe. Kò sí ń ta lè fi ṣe. Arúgbó ara kò sí ń ta lè fi ṣe. Bàbá ṣe mí lóògùn ayọ̀. Arúgbó ara o. Ọmọ bó ṣe ń lọ ká bá a dọ́gba mẹ́jọ torí Ọlọ́run. Òlàlà sọ̀kú alájà. Yépa. Àṣìṣọ̀rọ̀ mú dá sírú sáfẹ́jọ́. Àwọn kan sọrú ẹ̀ sáfẹ́jọ́. Wọ́n ní bó ṣe ń lọ ká bá a dọ́gba ẹjọ́ irọ́ ni wọ́n pa. Àwọn kan wọ́n ní bó ṣe ń lọ ká tẹ̀lé. Lọ́dọ̀ tèmi ọ̀rọ̀ tí ó dáa.
wọ́n yóò máa dárò ẹ̀ láṣà lọ́dọ̀ wa bó ṣe ń lọ ká tẹ̀lé ọ̀rọ̀ ẹjọ́ ọ̀rọ̀ tí ò dání ẹ jẹ́ ká ṣe sáńpù fúnra wa àtèmi àti wọ́ bàbá jọ gbé mọ́tò sọ́nà lójú pópó àwọn gómìnà Èkó wọ́n ti ṣe ná sójú títí tó ń dá wa dúró èmi wá bẹ̀rẹ̀ níwájú ìjọba mẹ̀múdù Zongbo kòyókòyó èmi bẹ̀rẹ̀ níwájú ẹnìkan tẹ̀lé iná wà lọ pass mi ó wá dá wọn dúró àṣà tí ó dání bó ṣe ń lọ ká bá a dọ́gba ní tèmi ajá ni bó ṣe ń lọ ò ká bá a dọ́gba ẹ̀jẹ̀ bá a dọ́gba bó bá ṣe ń lọ ò ká bá a dọ́gba. bó ṣe ń lọ ò ká bá a dọ́gba ẹ̀jẹ̀ bá a dọ́gba bó bá ṣe ń lọ ò ká bá a dọ́gba ẹni bá a dọ́gba àmọ́ lẹ́fù àmọ́ bó ṣe jẹ́ èèyàn tó súnmọ́ gbọ́n wà lẹ́yìn ni kò lè bá sáfẹ́jọ́ bó bá ṣe ń lọ ò ká bá a dọ́gba ẹjọ́ gbogbo tá bá ti fẹ́ ṣe bó ṣe gbà ní káyà ṣe o. sọ̀kú alájà ìṣẹ́nu ẹ̀bù. béèyàn bá ẹjọ́ béèyàn bá fẹ́ jẹ́ ayé jọ bó bá lówó sóyòyò ìjọba rẹ̀ mú dùn o lè gbé black ebony gbogbo tó bá ti fẹ́ ṣe bó ṣe gbà ní káyà ṣe o. ẹlòmíín sáfẹ́jọ́ àwọn ẹgbẹ́ wọn pọ́ champagne òun náà ó fẹ́ pọ́ champagne kò dẹ̀ lówó champagne lé ó jẹ gbèsè nínú klọ́ọ̀bù o ẹjọ́ gbogbo tó bá ti fẹ́ ṣe bó ṣe gbà ní kó yá ṣe o. sàmẹ́ gòdì bó bá lówó wọ́ndà kòyó ẹni kó ra mazda béèyàn ò lówó mọ́tò ẹni kó ra tìrì wílà bí ò bá lówó champagne ẹni kó rò gbùrọ̀ náà champagne ru ẹmu kó máa ń rù gbogbo ntaba ti fẹ́ ṣe bó ṣe gbà ní káyà ṣe o.